I said Iyabo Ojo and Pastor Iyabo Ojo, also all of you should stop sending people around me, okay? So I have my reason for doing this. You know, isn't everything to my feel sorrow? I don't talk every time, okay? When people looking for my trouble at times, I give long grow. People believe maybe I'm a fool, I don't understand, I don't get their signal on time. But I get it, okay? So, and some people want me to join them. I'm telling you authoritatively, the time I cried on this media, and if you know that you have not, shame kankan, nothing to support me or to speak for me, don't ever believe I am going to support you for anything. And for real, to God who made me, people believe that, to badari jede o ba gboro na ko le bere ni kankan ba se. Anyway, àwọn tó bá yé lóyé, àwọn tí ò bá dé yé, kò sí problem. You need láti argue pẹ̀lú àwọn èèyàn. Okay? So yesterday, let me start from Iyabo Ojo. Should I start from Iyabo Ojo? Let me start from Iyabo Ojo. I'm going to be short, I'm not going to prolong the matter so long, okay? Iyabo Ojo, you are creating pressure. You want to make me one of those people who say she's jealous of you. That is blackmailing. Okay, Iyabo Ojo, you are creating impression because the people have been sending people, and those of you calling me, I've been respecting you enough to pick your call. I discuss with you most of the time. We belong on the. I say many things will want me many ways, but I just believe that those things is not wanting me any longer. Okay, you are only wasting your time. I don't discuss about you. You discuss about me. I don't go around checking on you. You go around checking on me, okay? So I know that orí fífọ́ yẹn náà ló máa dé pa gbogbo ọ̀tá mi. Orí fífọ́, inú rírun, gbogbo àwọn tó yọ ayé mi lẹ́nu. Ìbá jẹ́ pastor, ìbá jẹ́ afa, ìbá jẹ́ anybody tí mi bá ti yọ lẹ́nu, because I'm telling you authoritatively, God has no respect of anybody. Okay? You want to create this impression that okay, maybe Auto Bola because maybe they are jealous of you. A reason why for me even talking about you, you can criticize Ejubelo. Because you are an activist. You are an activist that you talk about people and you even woman shegeri case. I know there's a new pending case to pending. Let me tell you, on my table here, you have a case that is pending. Omo Iyabo Mohbad is pending, and I'm trying to avoid it, and that's why most of you always want me to shut up so that I will not go deeper into your case. And by the time you are calling people to shut up me or to warn me or to be, to gang against me or to believe you are nothing, you are something, then to give me that authority to go deeper into your case, all right, and to remind people of your atrocities there, okay? We forgive people, but at the same time, don't make me one of those people that always say, hey, they're jealous of people. I'm never jealous of you. Let me tell you something. Me 10 years ago, even when she yawo for Mori, first son me, lost ṣègbéyàwó last year. Now at the age of 20 kilo she ọkùnrin, nígbà 29 or 28, ó ṣe ìyàwó fún ọkùnrin ní tèmi, Ṣọlá. Ó ti bẹ̀yẹ̀, and Ọlọ́run dẹ̀ lò mí. Ó mọ̀ pé òun ò tiẹ̀ tí ṣiṣẹ́, and èmi single-handedly pẹ̀lú Ọlọ́run lò mí fún. I have a diamond ring, I give it to him. Before koto she most of you will listen to us. Tẹ́ bá dẹ̀ rí nǹkan náà, tẹ́ bá wá ní vision tó dáa tí ó jẹ́ pé nǹkan tá bá ṣe. Ohun tẹ́ bá dẹ̀ rí, I love people like that. Ṣó ti yé bẹ́yẹn. Like mi ò ṣe bẹ́yẹn náà ní àwọn role model tó pọ̀, ṣó ti yé bẹ́yẹn. So don't take that out of your system and your clique and your group. You want to over suffering, you want to create impression this Auto Bola, she's always jealous of Iyabo Ojo, or she's jealous of people, she look for people's downfall. Don't say that to me. Any of you sharing to us on social media. Number one, if I'm not celebrating people, I am telling you nothing but the truth. I felt so cheated. I'm not jealous of any bullshit. But me, not even at time, may not be for you. The way I feel may not even directed to you directly. But if people that are owns me, you are close to them. Every enemy of my enemy, it can be my friend. But every friend of my enemy, they are my enemy as well. That's the way I put this. Because enemy that has carcass, that have, group,
you know, when you want to fight, you fight with those your group, and you are all together as a celebrity. Sorry to say, you are going to be my enemy. I am telling you. Okay? Sorry. You see, don't create that impression. After I did that video on Sunday, your godmother idiot came out and she was saying, I feel low, I want to love Tanzania, buy Tanzania. You know, some people, oh yeah, me kì í pẹ́ báyìí tó forgive àwọn èèyàn, but àwọn èèyàn ti ṣe nǹkan tó jẹ́ pé mi lè gbàgbé fún mi. Ṣó ti yé, tí wọ́n bá ṣe mí, mo máa ń sọ, but mi ò ní fẹ́ sọ fún pé wọ́n bá ti ṣe àwọn nǹkan kan nísìnyí. Ó ní àwọn kìnìyàn mi lè forgive me. I forgive, but I cannot remain. I won't be able to remain the same again, sincerely. So Iyabo Ojo, mo fẹ́ kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ Iyabo Ojo tẹ́ sọ pé ẹ̀yin queen of the coast, torí queen mother ló pẹ́. So in the kingdom of God, tèmi máa ń believe tẹ́lẹ̀tẹ́lẹ̀, we call the queen of the coast àwọn emèrè. You can actually easily they can do anything they want just to manipulate and get whatever they want in society. Ìwọ nìkan kọ́ ló máa kọ́kọ́ ṣe. Àwọn àǹtí Jésíbẹ́lì náà nínú Bible wọ́n ṣe dáadáa. Ṣé ti yé bẹ́ẹ̀ yẹn? Àwọn Jésíbẹ́lì dẹ̀ ló máa tẹ̀ kọ́kọ́ ń lọ́kọ kó tó di pé wọ́n ní. So má ní lọ́kàn pé mo ń jealous ẹ̀. Gbogbo advice àti gbogbo àwọn ọmọ yẹn bá mi pè wọ́n kó call wọn to order. The way they are abusing me and you send people around me, I'm going to court. Okay? Mi ò jealous ẹ̀, mi jealous any one of you. Gbogbo àkísà tí gbogbo aṣọ tẹ́yàn bá wọ̀ láyé yìí tó bá ti wọ̀ tó wọ̀ dáadáa. Aṣọ mi tó sì pẹ́jù nínú ilé yìí mi ti wọ̀ 10 times. Àwọn aṣọ mi tó sì pẹ́jù nínú ilé tí mo tọ́jú for reasons mi ò tí wọ̀ 10 times. O ti get? So àkísà ni gbogbo aṣọ jẹ́. Ọlọ́run má fi wá, Ọlọ́run má jẹ́ ariwo. O ti yé bẹ́ẹ̀ yẹn. But all of you, because you are under some influence, your people are sending you around, you are fighting for some people secretly, you are making trouble everywhere. I'm not part of those people. Tí ẹ máa mi ò jealous ẹ. But èmi ò sọ mọ̀ pé ní ọ̀rọ̀ Mohbad mo sun ẹkún dáadáa. Mohbad is not kò ń ṣe anybody sí mi. Mi ò dẹ̀ mọ́rí mi mọ̀ yẹ́ ẹ̀rí mi mọ̀ bàbá ẹ̀rí to God who made me. Ó ti gbọ́. But ìgbà táwọn èèyàn fẹ́ kí n má dá sí ọ̀rọ̀ yẹn mọ́ gbà yẹn, wọ́n fi system láti jẹ́ kí àwọn ẹbí ẹ̀ gangan wọ́n gbé kéèsì yẹn fáwọn ẹlòmíì just for them not to get justice or kí nǹkan kan lè ṣẹlẹ̀. But thank God pé àwọn kan náà wọ́n ti wá kanta kíní ẹ̀ ṣe ti yé. So báwo èèyàn ṣe jáde yẹn bí mo ṣe show any love Iyabo tí mo show any love by saying okay kò yẹ kí ẹ ṣe gbogbo kíní yẹn kó má bàa take ọmọ yẹn for granted in future purpose. Do you understand? Kó má bàa take it for granted for future purpose. Mo ṣe sọ àti ojú mi believe nínú àṣà pálapàla. Àṣà wa is a good one. Like tó bá ti fẹ́ ṣe ìyàwó nílé wa náà máa wá tọ́jú obìnrin. Ó ti yé tó bá dẹ̀ jẹ́ pé registry lẹ́fẹ̀ẹ́ lọ tó bá ti lọ registry yẹn family mother side father side and both bride and groom they will have to be present. You understand me? And I see things wey bó ṣe popular tí wọ́n dẹ̀ máa lọ kiri. I advise you with love. But wọ́n ti jáde wá wọ́n ti wá change ẹ̀. Ìyá mi náà tí bá ti ṣe nǹkan kan you be jealous of me today. Tí mi bá sọ nǹkan jọ yẹn they be waiting for me patiently to say something and after ìyẹn náà máa download wọ́n wá lọ analyse ẹ̀ wọ́n wá liberate ẹ̀ wọ́n gbé lọ sínú lab wọn wọ́n bẹ̀ sí wọ́n bí mi pé àwọn làwọn ṣe kinní kan. That's why at times I shut up my mouth. I'm not collecting money dime on this social media bye bá ṣe ń sọ̀rọ̀ yìí. Ó ti yé bẹ́ẹ̀ yẹn. So why will I be wasting my time and energy? All of them mo rí wọn bí wọ́n ti ń bú mi wọ́n ti ń cut ẹ̀ wọ́n ti ń ṣe kò matter but at the same time ó matter. Torí ní àwọn kan tó jẹ́ pé wọn ò lè ṣe sí ní àwùjọ and all this bullshit I have to stop it. Torí pé tẹ́ ẹ̀ bá fún yàn torí system lè máa fi ń jà and many ìṣẹ̀lẹ̀ fi ń ṣe báyìí fún mi ni pé you don't want me to go deeper that day bí mo ṣe ti dé yẹn wọ́n bẹ̀rẹ̀ sí bá mi sọ pàápàá bẹ́ẹ̀ni kó lọ́rọ̀ Iyabo wàhálà Iyabo ló máa pa gbogbo yín nígbà nìkan. Iyabo Ojo tí ọkọ ẹ̀ promote Mohbad tí Mohbad sọ fún kó tó kú ipe nǹkan kan òun face trouble o tí ò dẹ̀ ṣe nǹkan kan sí tó dẹ̀ pé ìyàwó ẹ̀ yẹn ọmọ tó lòun ṣe ìyàwó fún òun àti ìyàwó Mohbad ní ọ̀rẹ́ they are friends. Ọmọ yẹn ti ń rìn kínú kó tó di pé òun ti ń rìn tójú tèmi tí n bá fẹ́ deeply táwọn èèyàn bá fẹ́ sọ̀rọ̀ ṣé wọn ò ní sọ fún ẹ pé o bá ẹ̀sì kí àbóbá yé gẹ́ ẹ̀yẹ jẹ́ láti fi tó ayé ọmọ ẹ̀ ṣe lẹ́yìn náà ọmọ ẹ̀ wá lọ ṣé ọmọ ẹ̀ ò tí ì pàdé nígbà tí Mohbad kú ọmọ ẹ̀ ò tí ì pàdé bọ̀bọ̀ Tanzania yìí náà ọmọ ẹ̀ kò tí ì pàdé bọ̀bọ̀ Tanzania yìí nígbà tí Mohbad kú nísìnyí wà tí mo fi ń sọ eléyìí ẹni tí a máa sọ pé ń jealous Iyabo Ojo
mo ti ṣe ìyàwó fọmọ rí o ọmọ mi gbà yẹn son mi ó wà nínú clique àwọn tó ní kó bá yé ara wọn jẹ́ kì í ṣayé tèmi ṣé ti yé àti àwọn in-laws tí tó lọ kó sí láàrin yẹn ṣé ti yé máa gbọ́ torí ẹ̀ kò sí game tẹ́ fẹ́ play nínú orí mídíà yìí tí wọ́n ti play fún wa face to face rí àti rí tó lóríṣiríṣi ewele Òjó tí mo fẹ́ sọ pásọ Àánú Òjó yẹn wọ́n tàgì mí náà bọ̀dá yẹn pásọ Àánú Òjó wọ́n yorí pọ̀nà wọ́n wá sọ story ládùn mọ́ bọ̀ mi tí ì dé lórí ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n tàgì mí lánàá pé people are watching ni ibi tó yẹ kó wà kọ́ ló wà yẹn anyway ibi tó yẹ kó wà kọ́ ló wà yẹn but let me just finish with Iyabo Ojo normally wọ́n máa ní pé kí n máa fojú inú wò mí yẹ kí n celebrate ọmọ ẹ̀ ipò ṣe ìyàwó kì í ṣe pé mo jealous àbí mi ìṣerú ẹ̀ àbí mi ní ṣerú ẹ̀ fọmọ mo máa ṣerú ẹ̀ fọmọ kì í ṣe irú títí ẹ̀yẹn o but máa ṣe ìyàwó mo ti ṣe ìyàwó fọmọ rí máa tún ṣe fún dọ́tà mi when it is time okay èmi fún ara mi náà máa tún ṣe lágbára Ọlọ́run máa ṣe ìyàwó ọkọ mi máa tún dúró bí bàbá fún ọmọ mi because already wọ́n ti pa bàbá ọmọ mi ṣe ti yé bẹ́ẹ̀ ọkọ mi tí n bá fẹ́ yẹn tó fẹ́ mi Aláìjà lẹ́kọ̀ọ́ Dangote á tún dúró bí bàbá fún ọmọ yẹn á dúró bẹ́ẹ̀ ni a máa jọ fà fún ọkọ ni ṣó ti yé I talk with people with brain so all of you tẹ́ tí wọ́n máa ń forí yín gbèpè tó máa bá ti yín jẹ́ bọ́n ṣe gba ti Wùmí jẹ́ Wùmí will go to jail kò sí nǹkan tó fẹ́ mọ̀ ṣe ọmọ yẹn Liam will be safe but tó bá jẹ́ òun ló pa Mohbad bọ́n ṣe sọ yẹn táwọn gbogbo àgbáyé tí wọ́n dúró tì yẹn ó máa lọ torí pé nígbà yẹn bàbá Ìjẹ̀ṣà wọn ló rèpù Iyabo Ojo àti gbogbo àwọn ọ̀dà wọ́n dúró sí ó lè lọ sẹ́wọ̀n so kí wá lẹ́ni tó wọ́n yàn lọ sọ́run tí ò lè bọ̀ mọ́ ọmọ tán ló rèpù jọ yẹn tán ní kú kò ń ṣe story yẹn kò rí just ó dẹ̀ ṣe wọ́n dẹ̀ dúró sí so whatever you say you reap ẹni bá ti pa àwọn máa pa ni Ọlọ́run ní jẹ́ kí n pa ọmọ mi rẹ̀ nípa yẹn do you understand so don't cover up anything any bullshit okay Priscilla is a friend she's a friend to Wunmi and Wunmi torí mi fẹ́ sọ gbogbo eléyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ o mi ò fẹ́ sọ eléyìí rárá but nígbà tó wá jẹ́ pé mo máa jókòó mi jẹ́jẹ́ àwọn wèrè kan máa láwọn wà ní Canada bí báyìí wọ́n máa kàn bí ayé mi báyìí wọ́n máa rò pé wọ́n ti ní access mi wọ́n máa pè mí wọ́n máa bá mi sọ jagun you don't do that to me gentility of a tiger doesn't mean the tiger is a coward if I'm quiet with you if I'm quiet for you I give you respect just take it like that ó ti lọ ní bá ṣe sọ fún ẹ kàn bá bí bá ṣe fún ẹ respect yẹn mọ́ pé kàn rí grace ni it's a grace big one because I give mo máa kọ́kọ́ fún yàn great pé ó yọ̀ fẹ́ tí mo fún ẹ yìí irú ẹ̀ mo fẹ́ padà o ṣùgbọ́n majority of it tán bá ti fún yín respect ẹni ẹ̀rẹ́ máa fẹ́ drag lẹ̀ kí ni mo ti ṣe fún ẹ Iyabo Ojo tí mo kàn sọ fún ẹ pé kò yẹ kán ṣe bẹ́ẹ̀ ní Tanzania tí bá fẹ́ sọ fún ẹ Wùmí ní kẹ̀sì wọ́n ṣe ìyàwó fọmọ what a life ṣé ọmọ nípa ikú gbogbo mi ò sọ pé ìwọ ló padà rẹ kì bọ́ sọ́rọ̀ mo bá ìṣó jẹ́ nǹkan kan sí ẹ àbí wọ́n lè ṣe bẹ́ẹ̀ fún fẹ́ sọ̀ọ̀sì ẹ wọ́n lè ṣe fún ẹ náà ṣé wọ́n lè ṣe nǹkan tó ṣe fún mi wọ́n lè ṣe fọmọ tiẹ̀ torí pé wọ́n lè wà ní ìgboro ìgboro wà ẹ má máa fi gboro dẹ́rù ba èèyàn kankan ilé ayé ìyá Ọlọ́run ló ní gbogbo alájọ wà ní street a lè wà nínú ilé yìí lè máa pẹ́ ní street ju ẹnìkan lọ káwa homely but ó lè lo yẹn náà we are doing something not meaningful not meaningless tó ti yẹ kí ọba dẹ̀ pẹ́ ní ìgboro tó máa kan àbùkù ni torí bí ẹ lọ bá wo títì wá ń sìn ẹ lọ wo bí snow ṣe rọ̀ sí títì tó bá wà ní títì tí snow yẹn rọ̀ sí lórí ó máa gan ni ó lè survive ẹ̀ so ti yé ìgbà míì street yẹn máa ní it's good to be streetwise yìí good o but o gbúdọ̀ wà street wise sorry mo fẹ́ sọ ìgbókò mo fẹ́ form English yẹn kẹ́ bá mi fi sí ẹ bá mi sọ fáwọn professor bí àwọn ọ̀rẹ́ ọkọ mi kọ́ bá mi máa fi òyìnbó mi kọ̀ọ̀kan kọ́ bá máa mi create kọ́ bá mi fi sínú dictionary torí wọ́n create ìwé bí àwọn scientists wọ̀nyẹn nírú àwọn ọ̀rẹ́ ọkọ mi àwọn brigade àwọn gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọn ẹ̀ṣẹ̀ àwọn ọ̀rẹ́ ọkọ mi ẹ̀ṣẹ̀ àti wọn. You know criminals are doing that ẹ jẹ́ kí n sáré dá ìwọ lóhùn you know a lot of criminal bẹ́ẹ̀ sì máa dá criminal mọ̀ ní Nàìjíríà nìyẹn tó bá ti lẹ́yìn tó bá ti ṣe nǹkan tó fẹ́ talẹ̀ tó sáré gbélé lọ fọ́dọ̀ Esabod tó sẹ́fẹ́ ṣe nǹkan kan tó fẹ́ búlẹ̀ tó gbé lọ sọ́dọ̀ Esabod wàá ti mọ̀ pé criminal ni they present that one on the media to be bullying people and that's why ẹlòmíì nínú tí bá rí àwọn olówó mi táyé wọn bá fẹ́ bàjẹ́ bá mi ní báwọn ṣe ń tó pé wọ́n ti embrace wọn dẹ̀ ti embrace wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ I can know mi lè tẹ́rì mi táyé wọn bá ti wá bàjẹ́ tán tí wọ́n ti ń crash wọn máa sọ pé kémi God forbid Ọlọ́run má jẹ́ ajẹ́kù àwọn kan torí ẹ̀ ní tí Ọlọ́run bá ti yàn fẹ́ ní ilé gbélẹ̀ abẹ́bí tẹ́ bá ti tẹ́rí sí tó bá bá yẹn máa jọrun náà ni anyway let's continue. there's no time to make sense really okay tẹ́ bá ti fẹ́ nídìí tẹ́ fẹ́ lópe kó sọ̀tún tó tọ́ mi nígbà mi ó máa ń kó létí ẹ̀yin ni you always think that you hate when you hate somebody even when the person is saying the right thing you believe that bóyá tó bá ń sọ jù lọ bẹ́ẹ̀ yẹn fún ní support yẹn ó lè make owó lè dèèyàn wọ́n lè mọ̀ that's what make you tẹ̀sẹ̀ wá ń gbọ́ ọ̀rọ̀ tí mo ti ń sọ kọ̀rọ̀ mi ò yàtọ̀ go and check it èmi ò kí n twist story my story remain the same
Okay, the way I used to do my thing, the way bí mo ṣe reason mi láti lẹ̀ nìyẹn. Mi ò change reasoning mi ò dẹ̀ change story mi ò dẹ̀ kí mi ò fi sentiment mi ò dẹ̀ ṣó ti yé bẹ́ẹ̀ yẹn mo ní fear of God and téèyàn bá ṣẹ̀ mí nígbà mìíràn máa fẹ́ fi ojú kì í ṣojú Ìyábọ̀ ni mo fi wọ ọmọ yẹn mo sọ ní ọjọ́ yẹn níwà náà wọn tó ṣe ìpè ní ọjọ́ tó lọ sí ibi pósí tó ń tó nígbà tó ń fẹ́ sí Mohbad yes but mo tún wá padà wá bó tún wá ní congratulation bọ́dẹ̀ ṣe wà yẹn Ìyábọ̀ tó lọ fi ọmọ fún ọkọ ní Tanzania tóun náà bí tí ò jẹ́ gbogbo èrò wà èyí tó wà ní Nàìjíríà kò jẹ́ kó pọ̀ kò jẹ́ kó ṣe elaborate bí ti Tanzania yẹn ọmọ tó ń ṣe táàbà pariwo ń ṣe ọmọ ni wọ́n ti ṣe náà ni ọmọ yẹn máa gbé ń bẹ̀ yẹn ó keep ọmọ ẹ̀ ni ó ń try láti mọ ibi tó máa fi gbogbo àwọn ọmọ ẹ̀ ha because àfidà pààyàn ni kò fẹ́ fún fìdà pa wọ́n reason why tí mo kọ́kọ́ fi ń sọ̀rọ̀ yìí lọ lẹ́nu ṣé kí n sọ fún yín mi ò fẹ́ sọ̀rọ̀ mọ́ lórí ẹ̀ bí mo ṣe ti sọ yẹn mo dẹ̀ ti pé a lot of people tí n bá sọ tó da wọ́n á bú mi gan kí n ṣòro wọ́n á bú mi bọ̀ tẹ́ni tó bá bú mi yẹn ẹ máa padà wá jẹ̀bi later ni níjọ́ tí mo ń sọ fún yín tí ẹ sábọ̀dù kó àwọn ọmọ student ṣìnà ní orílẹ̀-èdè Canada ń bíbá ọmọ tó gbé ìwé wọlé tó lóun student má bínú mo fẹ́ sáré yára yín lélẹ̀ tó gbé student wọlé student permit tó gbé wọlé ní ọjọ́ náà lọ́hùn tó lóun o student lòun o ok nígbà tó ní ìdí owó ó wá bá mi ní kí báwo solicit mo fún àwọn nọ́mbà contact wà lọ́wọ́ mi wọ́n dẹ̀ fún lówó tó láwọn yẹn hate nígbà yẹn because wọ́n ti pay wọn láti bring me down wọ́n dẹ̀ fún lówó ní tó bá ti gbowó yẹn bó ṣe gbowó yẹn wọ́n ní kó má sọ fún mi pé òun ti fún mo dẹ̀ ní mo ti understand ó dẹ̀ wọ́wọ́ tán nígbà tó máa wá sí Canada as a student ó sọ pé òun fẹ́ wá sí Canada as a student ó dẹ̀ dé nìyẹn tó mọ̀ pé ó fẹ́ parọ́ ni ó lọ sí school kankan ok ó sọ fún nígbà tó ń bọ̀ kí má bàa sọ pé jọba mi ra ewé dúwà o ọba mi ra kíní kan wá o ó ti understand kò bá mi sọ mọ́ ó dẹ̀ dé Canada wá standard wọ́n wá bẹ̀rẹ̀ sí sọ pé kó máa pè mí kó wá gbé liability ẹ̀ tó bá ti ní problem tó bá ti ṣe nǹkan tó bá ti ní problem nìkan liability àti trouble yẹn wọ́n á ní kó wá já sórí ni mẹ́fà ẹ̀ máa gbé ṣòro yín this time wà like I'm telling you ọlọ́run má jẹ́ tí wọ́n mi gan bá ní problem tó bá ti mọ̀ pé ó ti ṣe fún nígbà kan rí èmi náà mi ní bú wọn o as a child gbọ́kọ̀ sí màmá mi ṣé mo gbé mú mi ló díẹ̀ sí mi yàtọ̀ sí dọ́tà mi mọ́mì mi ló díẹ̀ sí mi dáadáa bẹ́ẹ̀ ni my husband will not misbehave torí ẹ̀ mo máa ń gbàdúrà this day all the people that dare to me they will not mess up but I'm using as a sample if I'm good to you and then you want to be bad to me when that repercussion of that bad tó bá ṣe fún mi tó bá padà bí máa mọ̀ kẹ́ni o bó bá ti kó jẹ́ I'm mocking you to God who made me àgbàgbà ni màá dẹ̀ máa sọ fún ẹ pé to tell you that ìkà ò dá ṣe ti yé now I want to bring it amúfẹ́sẹ́ ìṣẹ̀lẹ̀ èkó tó ti pé mo continue you see nígbà yẹn instead wọ́n rebook ọmọ náà because they send that they are looking for ways just to bring me down they sending people from Nigeria they send that boy wọ́n yọ ní mo tún sọ fún mi yẹn mo fi almost $2.5 $200-300 ra ticket fún ọmọ yẹn wọ́n dẹ̀ sọ fún mi pé mo jí $20 ní ọwọ́ ọmọ yẹn wọ́n pè mí ní olè níbi ìbàdí lọ́mọ tó gbénu lé mi for days wọ́n tún wá sọ pé mo hold ọmọ yẹn ránṣọ wọ́n fẹ́ set me up just like bọ́n ṣe set àwọn ọmọ kékeré yẹn bọ́n ṣe set wọ́n ṣe lo ọmọ kékeré láti fi set kí lórúkọ bọ̀bọ̀ yìí o òkèrè má dùn wọ́n ṣe ń lò wọ́n èmi ò dẹ̀ sọ pé kẹ́míbọ̀ mi ò ní kọ́ ọmọ kọ̀ọ̀kan wá ṣe kọ̀ọ̀kan fún mi wọ́n wá fẹ́ fi yẹn náà set yẹn náà ni the key those people who are setting these people up who are doing this they are the same set of people wọ́n máa ní wọ́n múyàn fún olè dẹ̀ ní yálà ìjà àwọn náà bẹ́ẹ̀ ni mo mọ̀ ọ́ bọ̀ mo kàn gbé sẹ́nu mo dákẹ́ mo mọ̀ ọ́ politician tó support wọn mo mọ̀ ọ́ tó ga mo mọ̀ ọ́ tó kúrú nínú wọn tó support wọn in fact I have some of those people's number with me ṣọtiyé so mo ti mọ̀ pé èèyàn lè sẹ́ni nọ́mbà ẹ̀sẹ̀ kan kó jẹ́ kó fẹ́ pa ẹ́ náà ní at the end of everything now nígbà yẹn tí ọmọ yẹn débi báyìí tí wọ́n sọ pé tẹ́ ẹ ṣe ní story yẹn mọ́ mi lọ́wọ́ just because you are looking for my downfall you are just looking for something tó máa fi rán mi lọ sẹ́wọ̀n èmi kọ́ ni mo lọ sẹ́wọ̀n àwọn èèyàn yẹn lónìí wọ́n wà lẹ́wọ̀n o ó ti yẹyìn ẹ̀rọ mọ̀ ní story yẹn bó ṣe lọ gbogbo bú mi gbogbo tọ́mọ yẹn ṣe pátápátá kò sí kankan tó rán lójú wọn ẹ sábọ̀dù jáde ó ní ṣẹmọ kan nísìn a máa sọ fún ẹ Bọ́lá nísìn gbogbo ló máa mọ̀ you are going to jail gbogbo yẹn máa bẹ̀ sí pẹ́ṣẹ̀ ẹ gbé lọ sí court ẹ ṣe báyìí fún ẹ ṣe báyìí fún ẹ ṣe báyìí fún ẹ ṣe báyìí fún ọmọ yẹn máa make owó from Canadian government imagine Canadian government tẹ̀ follow page mi yes but Prime Minister Canada mọ page mi àwọn ti America mọ page mi kì í ṣe mo fi ń brag kò ń ṣe pé iṣẹ́ tí mo ṣe ló fà síbẹ̀ it's not a brag I say no to killing I say no to bullshit I say no to terrorism and you know that kì í ṣe ń ṣe àwọn kan ní mo bá sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so for a woman to be saying that continuously of course they are going to follow me it's not a pride they are going to investigate me they are going to follow the page and investigate and really know what happened
And you know that if I mention people's name, definitely they will investigate them also. And then you have the goal to be saying it on the broad daylight that, oh, this boy that came to Canada now is going to make money from Canada government by putting Auto Bola into trouble. Do you think all of them, some people hate me in the system because of maybe some people have paid them to just to ruin me because they believe that, oh, I expose some people that tell with me that stole my money. They believe that stealing is a talent. It's one of the talent of Nigerian youth. Not even youth alone. You understand me? I'm sorry to say this. Okay? So, they believe that tó bá ti lè jalè dáadáa go, you are hardworking. Omo Iyabo lè jọ ọmọ tó bá lè ṣiṣẹ́. Ebi ni ó pa ọmọ tó bá jọ. Even when you are kidnapping, you are cutting people said you are working. Abi, isn't it? You are frauding people. You are buying your jet. You naked yourself also. You open your bubble to any you can do anything. You are what? You are working. Isn't it? Alright, but ìgbẹ̀rù ló máa yóò padà nígbà tí ìjọba kan máa sọ pé a fẹ́ put things right bó ṣe kó right gbà ló máa mọ̀ pé ọbẹ̀ làásìlì ẹrù ni kò ń ṣeré. ẹ sábàdì wá sọ níjọ́ náà lọ́wọ́ iná ṣe sùn mí mo ń bá ọ lórí ọ̀rọ̀ Iyabo Ojo because ẹnìkan tó sọ̀rọ̀ mi báyìí and instead of that boy to be rebuked, all of them they supported that boy because he was saying an error to come and finish me up. They started attacking me. They said a lot of things. Come and feel no by way. Now, nígbà yẹn, ọlọ́pàá investigate. Wọ́n ní ọlọ́pàá bẹ̀rẹ̀ sí wọ́n gba gbogbo data ọmọ yẹn. Do you know that nǹkan tọ́mọ yẹn ṣe ń jẹ́ náà? Ìgbà ọjọ́ tí wọ́n stop students of Canada, foreign students, that they cannot have their work permit again, and when they finish their school, if they are not going to school, there's no job for them. Okay? The day they stop it here in Canada, they started tagging me. They started tagging the video again that I should bring it up. That will cause it. You see, I am telling you, all your flop, is going to bring trouble to your head. Eni, only my do you are just angelo. Oh my wish, continue doing it. Whatever you know how to do it to your best. You are going to repeat. Only Revelation 12:22 verse 12. Èrèmí bẹ pẹ̀lú mi lásán fún oníkàlù gẹ́bí ṣọwọ́ rẹ̀. Okay? You can, àwọn tó bá sọ tòótọ́ when I'm saying the truth, explaining things they did to me, and then you say you blackmail them, you try to bring people down, and the blackmailer then you praise them, you elevate them. Ó máa cause problem fún yín. So nísìnyí ní Canada, ṣé àwọn students wọ́n sọ fún yín? They tell you what they are going through. Every majority of them they are crying. Wọ́n máa sacrifice because tó bá pẹ́ bí wọ́n máa deport wọn. Bí deportation ló bá pàdé fún wọn. If you have money now, if you are a student, you are working before, maybe you are going to be working. Today, Canada developed, they now recovered but how many thousands of job opportunities? Time students here watching on lost school. Let me tell you the truth. That boy causes. All of you that most of you tell about my baye, you get go never follow it. Anybody might even know this about confess me no go me I cannot make friends with them. I am telling you, it's my food. Ọwọ́ mi tí mo fi gbá yà mí, ẹran ni mo fi gbá àyà mi, ọyàn mi méjèèjì mo tún fi gbá. Ó ti yé, I cannot. Torí tó bá ti bá yé yín jẹ́ tán, ayé àwọn ọmọ yẹn wọ́n ti má jẹ́ ǹtọ̀ yín. Tí wọ́n bá wọlé as a student tẹ́lẹ̀tẹ́lẹ̀ because they are young, they are smart, they get all the job tó yẹ kí wọ́n get. Táwọn èèyàn máa get àwọn citizen, wọ́n get job yẹn mọ́. Ọmọ tó mọ̀ pé òun bọ̀ nílùú. Student, you came as a student. You came into this country as a student. And you know you are not going to go to that school. Even before you go, when you get a visa, you don't have money for ticket. You call me to solicit for you. On this platform, I did that for you. And every time somebody try to lift you up, you want to bring that person down. If I try to lift you, and you want to bring me down, oh my Lord, there is remedy for me. You will go down, no remedy for you. Anybody tó bá ṣe sorry for me, tó bá tún lọlẹ̀, ẹni tó bá tún wẹ̀fẹ̀, ó máa tún lọlẹ̀ pẹ̀lú ẹ̀. You don't know anything. I'm teaching you now, not that I'm wicked. Oh, because you take me like a fool. But now I want to teach everybody, want to teach people, want to teach ourselves right thing. Even the Bible, àwọn passion ma sọ fún tó bá bẹ̀ sọ pé pray for your enemy. Bible mo ń bọ̀ mi ti dé lórí. Mo ń bọ̀ ọ̀rọ̀ kini la sọ. Ọ̀rọ̀ esa bodu tá bá ti dé bi ti pastor la ma quote àwọn Bible dáadáa torí Bible scholar ni wọ́n. Now, what stop o ṣe mo? It affect a lot of churches ló ma affect because àwọn church yẹn lè tó kó èrò tó ń kó wọlé nínú àwọn students yẹn ló pọ̀ jù. They will be doing it. Wọ́n máa kóyàn wọlé ni wọ́n máa gbowó lọ́wọ́ wọn. Wọ́n gbowó lọ́wọ́ wọn tó bá ti débi
tó bá yà ti débi wọ́n ní kó máa wá bá wọn wọ́n ní kọ̀dẹ́tọ̀ wọn bá wọn wáṣẹ́ wọn ò ní lọ sí school mọ́. And this boy ó wá ọmọ pò lọ school, you are not going to school, you don't have money for tickets. Mo excuse me, mo help ẹ̀ tán lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa bẹ̀rẹ̀ sí gbé ìyá òun swim. Must everybody be slim? Ṣé gbogbo animals tó wà nínú igbó ṣé the same, excuse me, the same shape ni wọ́n ní ni? Gbogbo ẹranko tó wà nínú ayé ẹ jẹ́ ká kọ́kọ́ fẹ́ ẹranko ṣé gbogbo the same thing ni wọ́n ní ni? Ẹranko tó máa ń dọkọ̀nù nínú ayé yìí àmì tó máa ń da sheep nù nínú odògùn àwọn ẹja ètò àwọn ẹ̀wọ̀n tó ń dọkọ̀nù wọ́n tóbi èyí tó dáa jù ó tóbi whale ló máa ń dọkọ̀nù dolphin òun ni ẹja tí ó máa ń tú ló máa ń fẹ́ kí nǹkan má dànù ó tóbi ìsọ́ọ̀tì ìṣí kò kí ṣe ìṣí wẹ́wẹ́ ìṣí náà wọ́n ní ròlù tiwọn. Everybody has their role to play. My role kò lè fit in ìwọ mi ìdẹ ni mo fẹ́ fit in sínú system titi yín. If I'm fitting on my own system, you want to destroy and ruin everything. Why? What for? I help this boy. I don't know this boy. He called me on the media and he said he need my assistance. He said I should help him. I said, me, I don't have money for ticket for you now. But see, should I solicit for you? He said, yes. Then I started, I said, please, this is the account of this boy. Please help me, help with this boy. We want to come to Canada. He has a visa already, this and that, and click. And I did that. After getting everything, ticket and everything, those people who gave her money, who gave him money, they now say he should not tell me when it's coming. They been. He got to this place like 5 to 6 days. Ó ti wá wà stranded owó tó ń promise ẹ̀bọ́ ìmọ̀ àtàn ti sọ pé tó bá ti débẹ̀ yẹn á survive wọn ò fún ní owó tó tó àwọn people yẹn náà when they use you they will promise you they will not pay you. This boy was stranded. He has called a lot of people even from the embassy, the people who are used to the consulate embassy also, because some of them they call me that time. I'm just coming. They call me. Those people started calling me. Ní ọjọ́ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọdé tó ti download mi sọ́wọ́ àwọn èèyàn tó fẹ́ gbá mi that very day àwọn my social Canada something like that time wọ́n ṣe wọ́n ti dá mi dúró mi ṣẹ́ àbí wọ́n ti dá mi dúró gan nígbà tó wá wọ́n ti dá wọ́n ti dá mi dúró. There was a moment wọ́n fún mi gbà yẹn it was like 5 that I know that one time payment it was 500. This boy mi ò mọ bí ó ṣe gbọ́ because people are working on me. Any money I got they have to collect it from me. I must be broke. They will be following me like this penny talk. They want to know everything about me. Anybody tó bá ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn sí mi tó bá ti rest tó ti repent Ọlọ́run ó máa tòṣì kúrò láyé ni kò sówó tó lè ní tó bá stop láti ṣe fún mi Ọlọ́run máa sọnà sí gbogbo ìgbésí ayé ẹ gbogbo tó jẹ́ kó mi gbogbo dúkìá ìláyé Ọlọ́run máa sọnà sí ṣé mo pé mi ṣe pé fẹ́ anybody sí mo kàn sọ pé ìbọn tó wá ń ṣe stop it before it's too late for you. And Iyabo also is part of the àwọn tó gba contract gbogbo evil contract yẹn ìgbà tó tún yá wọ́n tún bẹ̀rẹ̀ lórí president Tinubu jẹ́ president mi ò sí Nàìjíríà little things you be fighting me because you just want to bring yourself down everything tí o kàn mí lọ́wọ́ tí o kàn mí lẹ́sẹ̀ you be using that to fight me. Look at it. Esabod was bragging that day that we are going to put you into prison. Say, do you want me to play it for you? That this boy will get money from Canada and you be ruined because they will sue you to court. I don't know you. You came to Canada. They tell me when you don't have money again, you now call me. But what you notice gbogbo tó fẹ́ máa fraud me. Money don't come to my house again. But when you come out, bọ̀ tó pé mo lójú àánú. Tí n bá débẹ̀, tí n bá ti rójú ẹ̀ bá máa tún ṣàánú fún ẹ. Wo ẹni bá fún address lé mi sí wọ́n wá sílé mi bóyá máa ṣe delegate fún ẹ. O tún máa pa síta ní ẹ̀ bá sọ fún pé mo wicked. You are not nice. I cannot be nice to people who are not nice. I'll be nice to anybody. Àwọn Fúlàní, Hausa, àwọn Megidana, àwọn èèyàn tó bá ti nice to me, I'll be nice to them. If you never country nice to me, I'll be nice to them. If you are hating me, anybody that's hating me, I will hate on you as well. I will curse you, Papa. If you want my downfall, I will want your downfall. You fall to the grave. Simple as that. Look at it. All the students now today, they are crying.
gbogbo wọn deportation ló máa bá dé fún wọn tí wọ́n bá ti lówó láti lọ sí school wọn ọkùnrin máa sun street tó bá dẹ̀ sun street a majority of them now they go to shelter their line a time is coming if you say you are a student and you are actually not a student you now want to take a refugee they will not give you later tó bá ti lè sọ pé student ló bá wọlé o they know that all of you are lying àwa ìlú mà náà àwọn thousands of people tí o few of people tí o kúrò níbí bá they study me and they know that my story is genuine. I'm not lying, but then you are lying. You want to bring me to the Canada that maybe I'm lying. So one way me paro, I don't lie against any of you, but you support evil, you hate good. That's why automatically hate on people. That person is actually moving, and his person is a good person. If you hate any in your buku le ma clap. Just like Iyabo ṣe ń gba àtẹ́wọ́ báyìí lórí bẹyẹn. Ọmọ náà dẹ̀ ń gba àtẹ́wọ́, but mo bá ti lọ lẹ̀ fún ọmọ yẹn o. Some people will get you close to you. They want to get your position. They hate what you are doing. They want to share jẹ́ kíríkà kún fún wa. Kí ló dé tó yẹ pé Mohbad kú? Ayé Wunmi bàjẹ́. Priscilla lọ sókè. Why? Rí kankan tí mo sọ. Ọ̀rọ̀ yẹn kò yé yín. Kò tún yé yín. Mi ò fẹ́ analyse Iyabo deeply. But I'm just telling you now that whatever you want to cause is going to have an inside effect fún yín lọ́la. So, mind your speech. Mind whatever you are doing to me. Because ọ̀rọ̀ mi o èmi gan ní tí mo sọ lónìí torí èmi ò kí mi ò ń delete show mi I don't delete my page and I'm telling you that gbogbo nǹkan tí mo sọ nígbà yẹn lọ́hùn ó ní reasons èyí tí bá mọ̀ pé òkè mo overreact sí àwọn tí ò bá yẹ kí n overreact sí I say sorry by doing good to them I've done many good to people I'm not a person like you. Like you, after doing something, you now pretend you quickly delete it, presenting yourself as a good person, you are bad. Iyabo caused problem for the students of Canada. They are stopping them now. Ọmọ kan mo lọ oúnjẹ mi kan bí tí mo ti ra ṣe wọ́n sọ fún mi pé ọmọ kan sunkún ẹni ẹ̀dẹ̀ ìṣe mi ní ìmọ̀gbà tí mo máa bẹ̀rẹ̀ sí advice tó bá jẹ́ pé ọkùnrin ni ní ìmọ̀ kan tí mo lè ṣe honestly speaking you have caused it anyway mo kàn fẹ́ sọ fún yín nìyẹn so whatever tẹ́ bá fẹ́ cause lónìí ẹ máa jẹ́ dáadáa òró dáadáa kó tó ṣe o ti yé Iyabo ń post ń gbà yẹn many people are watching my platform o a máa ní kinní kan a move for ben yes a máa sọ gbogbo tó bá ti wú yẹn pé kò sẹ́ni bọ̀ tó lè mú let me tell you tó bá yóò bá mú ẹ tọ̀run tó bá yóò bá ti mú ẹ lónìí tọ̀run kó máa mú ẹ tó bá ti jẹ́ nǹkan tó ṣe tó bá wrong. Now Iyabo Ojo I'm just back there torí pé ẹnìkan sọ pé Iyabo Ojo àti kíní kan that's our criminals don't know Iyabo believe it or not Iyabo is working for criminals àwọn tó ń terrorize àwọn èèyàn so that one believe pé wọ́n bá ti ṣe àti di àṣegbé ìgbà tó jáde ń sì tó sọ pé ọ̀rọ̀ ilẹ̀ tó ṣẹlẹ̀ ṣé ìgbà yẹn àsọ pé ilẹ̀ yẹn fraud ni I came out I was saying later PSO man property ilẹ̀ wọ̀nyẹn tó ń ta yẹn kò yẹ kó ń ta gbogbo ilẹ̀ ìjọba they just bang into it because ìjọba ò lè máa lọ ọbẹ̀ lójoojúmọ́ ilẹ̀ ìjọba ní majority tó ń kọ̀ máa lọ sórí ilẹ̀ onílẹ̀ wọ́n kọ̀ máa ta because àwọn kan náà wà ń power yẹn tó ń di pé wọ́n ti pass lọ́ọ̀kan o wọ́n sọ pé wọ́n fẹ́ lé àwọn tó bá ń ṣe kíní kan gbogbo ìlú tá a bá ṣe pé èmi ò fẹ́ kéèyàn pààyàn but gbogbo ìlú náà ti invest ní other people ti máa wá invest akáìmọye investors ní Canada akáìmọye investors mo ti ẹ̀fẹ́ mi gídá náà ẹ̀dẹ́ kíká ní estate bí ká pé Kano estate ń bí bẹ́ẹ̀ ni ká ní estate orí estate àwọn àyín sọ́dọ̀ pé àwọn China ló ní estate China ni àwọn majority ẹ jẹ́ ká ní gẹ́gẹ́ náà ẹ jẹ́ káwa náà ní estate sí bíbá ká pé Kano estate ká pé bẹ́ẹ̀ ni yeah. In America here, there a lot of different country invest. Ajebu man kan wà ní America mẹ́yẹn, only a lot of only airport. Do you understand? So far you are not doing bad thing. You are developing the economy. You should not be enemy of the country. But our people, anybody that is good, they want to tarnish them. They want to destroy them. They want to wound them. They want to turn the system of every system to just criminal. So you that you are not criminal, you should shut up your mouth. Why now? Why now? Lánàá, what caused me again tí mo fi sọ̀rọ̀ yìí? I was on my own. This person, although ibìkan lè máa ti ń pàdé ẹnìkan, she called me. Ọjọ́ tí mo tó ti ń pè mí, I noticed that she's sending message to me. Ó ti yẹ iṣẹ́ tó bá pè mí bí kéèyàn máa bí in tí wọ́n rí ṣe àwọn làwọn ṣe é ṣe ti yé
But she said something that yesterday. Mo ti pè wọ́n láàárọ̀ yìí, mo ti pè lady yẹn láàárọ̀ yìí. Mo dẹ̀ ti sọ fún, never again tí bá ti ṣe chat lórí media. Never again call me to order. Mi dẹ̀ sọ pé orí Iyabo pé mi ò sọ pé ọmọ ẹ̀ kò ní ṣe oríire, mo ní congratulations. Mo tún gbàdúrà fún pé ilé àtìlá pé mo tún wish ẹ good. Tẹ́ bá wish wọn good, they will wish you bad, they will come after you as if terrorist team tẹ́ kó jọ yẹn. Àwọn máa fọ́ yín Ọlọ́run lè máa rìn gbọ́. Mo lè fọ́ bo terrorist yín pátá. Ọlọ́run lè máa rìn gbọ́. And Elédùmarè ń gbọ́, I will continue saying it and I will be praying and God will destroy your team. Tẹ́ fi ń destroy ayé èèyàn yẹn. You have your life to live. Also, people have right to live their life. Not any bad people. Lè fẹ́ máa kún gbogbo society wa. Káwọn èèyàn. Ẹni tó bá ti ń jó kiri tó ṣe ara lẹ́ǹsẹ̀ onìkan ló ń ṣiṣẹ́. Irú pé mo ṣe wá ń sìn. Ìyàwó lè jẹ́ ọmọ tó bá lè ṣiṣẹ́ kalẹ̀ bọ́. Kalẹ̀ fún mi lówó. Ẹ support mi ni àwọn tó ń support mi tó fún inú owó fraud yẹn. Ṣé wọ́n fẹ́ mi ni? Wọ́n ò tí fẹ́ mi o. Àwọn tó ń kọ́wọ́ fún yín tó ń boost ego yẹn. Wọ́n ò tí fẹ́ mi lówó. Owó tó ń jí kó yẹn. Wọ́n ò tí fẹ́ mi bẹ́ẹ̀. Tó bá fún mi gan kò lè wù mí torí pé owó Nigeria ni. I'm also born and bred up in Nigeria and also I'm doing great things to Nigeria system. I used to be worried pé mo sọ pé mo tú àṣẹ àwọn èèyàn tó ń ṣe burúkú gan. Mo believe pé it should be a pride to the system but mi ò mọ̀ pé olè àti gbogbo ó burú tó jù dá ẹsẹ̀ pé tó má ti rí kànú máa kọ̀wọ́ fún àwọn tó bá ti dé olódodo ẹ gbúdọ̀ eliminate ẹ gbúdọ̀ stone ẹ mọ́ tó dead ni. Èmi ò ṣe Jésù o. I'm not Jesus Christ that they can kill anyhow or they can vandalize or they can mean Jesus. Alright? Tima ka Bible anything tiba ti like me, I'll take it. I am a child of God. I believe so much in God. I believe in holiness. Okay? But me Jesus is going to be tiba ti nice dem ma lu pa èmi ko. You want to lu mi pa, I will lu e pass. O gbo Cain nígbà yẹn ó pa Abel. Èmi ni ma pa Cain mi. Any Cain, any angle tó bá ko gbà wá, èmi ni ma pa ìmọ̀ rẹ̀ yẹn. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni ọmọ mi àtọkọ mi àtàwọn olólùfẹ́ mi àwọn ló máa rẹ́ ní kéyìn yín ẹ má sọ pé kéyìn ló máa gbà káàkiri you do not my for me you go collect I may not talk I will pray for you prayer you need and I will give it to you and it will come to pass. Ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ pé tó lódodo tí ẹlẹ́ṣẹ̀ bá fẹ́ jìyà olódodo máa pinnu ẹ̀ story yẹn sì ó ti bà gbogbo àwọn other students ó ti kọ́ àwọn students tí ò mọwọ́ tí ò ti ẹ̀ wo fídíò yẹn ó ti affect wọn náà ní ìgboro Canada báyìí sí olórí burúkú yẹn máa jókòó síbẹ̀ máa bá yéèyàn jẹ́ if you find your own is good tẹ́ bá fẹ́ máa bá yé ẹnìkan jẹ́ tẹ̀lé pé fẹ́ máa jẹun ayé ní máa ta ní òjijì o lójijì kí mo sọ fún yín lójijì yàrá yín máa ta. Now let's continue. The lady now called me. I didn't know this lady but see everybody will know me now. Borí pé tó bá wà ní Canada náà nísìnyí wọ́n kàn fi lára náà fi block ara wọn sọnù náà fi tara náà fi ṣe mí yàmàyà náà kò máa sọ pé mi hate wọ́n bí ní pé tó bá ti ṣe yẹn fún mi náà I'll be so much I'll be mi nílé ṣe nǹkan wọn láyé. That's it. And what that fi show no ni pé they fight with group. Nigeria people they fight with group. Majority of people go to church papa won say Christian. They just want to have some leak. They want to have some group power and they use them against people. That is terrorism also. That's why I used to say that some pastors, some churches are terrorists. Yes, it's not a joke. What are the activities? But they know how to point at people and call these people. Tí ó ṣe nǹkan fún wọn kọ́ máa pè ní burúkú wọ́n ti rí sàlámù báyìí o nílẹ̀ Yorùbá o hey our enemy are coming o to attack us you that be attacking people how many of you have attacked me àti àwọn èèyàn oríṣiríṣi bẹ́ẹ̀ tí ẹ̀rẹ̀ tí jẹ ìyà ẹ̀ṣẹ̀ tẹ́ dá tẹ́ fi attack gbogbo èèyàn yẹn àwọn èèyàn tí ò tí attack yìí you be raising alarm they are coming o nasi wa o alákọ̀ọ́kọ́ wa o kíkọ̀kọ̀ you be raising a lot of names just for you àwọn ẹ̀ṣẹ̀ tẹ́yìn dẹ̀ ń dá láti jọ ìkòsí kọ̀ọ̀kan tó ti wà pay fún ẹ̀ṣẹ̀ yín. And yet they numerous in it. You are numerous to the level that you are also going abroad. You are planting all your wicked spirits. And some of you will call it church. I am a child of God. Tolu, fún mi ní Al-Quran àti Bible me. Bible kan wà mí. Tolu wá na mí. Give me Al-Quran in that room and give me Bible. Bible kan wà mí. I am a Christian. This two things I believe. Okay? I believe in the word of God because I study it. And reason why not mo fi hate àwọn nǹkan mo pọ̀ lórí nǹkan. Oh, I need a pen. Did I have any pen? My God. You are making up. Where is pen? Did you have pen for me? Yeah. Mo fẹ́ jot nǹkan. Mi fẹ́ sọ sílẹ̀ kí n bá lè. I got one pen that day. Yeah, I saw it on the table.
fún mi lélẹ̀ kí n kọ́kọ́ sẹ́yìn. Yeah. So Iyabo, this person, ó wá pè mí. This lady called me, and she been calling me like that. Me the veteran, mo ti sọ bí joke rí. Pay this person, àwọn tó bá ti fún wọn lówó, you know, they systematically drag me, and their pastors, some of them will tell them, my daddy is a pastor. Bàbá tèmi nílé bàbá mi tán ti bí mi. Gbogbo ẹ̀sìn ni wọ́n sìn bẹ́ẹ̀, wọ́n sìn òòṣà. Wọ́n sìn wọ́n jẹ́ Muslim, wọ́n tún jẹ́ Christian. In fact, ìdígí tèmi gangan nílé ọba yẹn ló gbé Christianity wọ Òkèlà. Bẹ́ẹ̀ ni ìdígí bàbá tèmi gangan ló gbé Christianity wọ Òkèlà. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Okay? Aládéjú gbé. Bẹ́ẹ̀ ni ó tó jẹ́ oníṣòwò ńlá. Bẹ́ẹ̀ ni but ìyẹn kọ́ là ń sọ ń sìn story ẹ̀kọ́ mò ń sọ. Now this person called me. I relate to her. Systematically mo dẹ̀ mọ̀ pé ìṣẹ̀ tó bá pè mí yẹn wọ́n máa wà lórí ó lè wà lórí 3-way. Tẹ́mi bá pè nígbà mi ó lè má down for this. Yeah. But tó bá pè mí mo máa gbé tí mi bá ti busy máa gbé lẹ́sẹ̀kẹsẹ̀. She called me that yesterday around what time? A sọ̀rọ̀ títí di 10 o'clock. Long we are very long. Ó pẹ́ gan lórí media yẹn. I pick it up. And the first thing she said that she started warning me systematically like warning nǹkan tó ń gbọ́ tẹ̀ fẹ́ lọ sí Tanzania bá gbọ́ o. Òun fẹ́ lọ sí Tanzania. Òun náà bá wà mẹ́tọ́ pé mo sọ pé Iyabo ọmọ tó yẹ ká fi lọ sí Tanzania. Ṣé mo ìbá tẹ̀ jẹ́ kí n bọ́ sí tíkẹ́ẹ̀tì kí n àti ẹ̀rá tíkẹ́ẹ̀tì náà. Tí n bá fẹ́ lọ mo máa ń surprise mo lè surprise tí tó bá ṣe dáadáa. Torí inú mi máa ń dùn sí dáadáa tí òun bá ṣe. But don't tell me that. Don't just take me for granted. Kó wá ṣe bí pé o ṣe Ọlọ́run. Bó tẹ̀ yẹ pé wọ́n lo lówó gbogbo ọkọ ìyàwó ẹ̀ ọmọ ẹ̀ tó bá tẹ̀ fún olówó gbogbo Tanzania kó jẹ́ the richest. Kò mí pé kí n máa sọ̀rọ̀ tí máa fẹ́ sọ̀rọ̀ ló ti yé. Now kó má lè sọ pé tó pé you want to be creating impression pé ó máa hate àwọn tó bá ń progress. Torí bẹ́ẹ̀ progress ò lè dọ́dọ̀ ẹ̀. Ìwọ tó gbogbo oúnjẹ bá parapọ̀ tẹ́ bá lè fẹ́ máa dé progress mi lọ́wọ́. Lágbára Ọlọ́run kò ní pẹ́ kò ní jìnnà ilẹ̀ máa gbé yín mi. Ẹni tẹ̀síwájú mọ́ lágbára Christian. Torí mi bá ti yàn jẹ́ mi ṣe wà ní. So the lady now said to me, she started talking to me. I give her audience. Wọ́n fún lady any audience no. Ó wá ní from the source ló ń ṣe ń bá mi sọ̀rọ̀ yìí mo ní okay. Kí ló ṣẹlẹ̀ ó ní wọ́n ti ṣe introduction bàbá ẹ̀ dẹ̀ wà bẹ́ẹ̀ mi ṣe sọ pé bàbá ẹ̀ ò sí nǹkan kíkan. Mo ní even lánàá yẹn mo ṣe mo bú bàbá ẹ̀ gan ní ìbú bàbá ọmọ yẹn. Kódà mi tún bú ìyá ẹ̀ gan. Mo tún fún ìyá ẹ̀ ní accolade ni pé you get yourself into medicine just for this. Mo tún wá bú Pọ̀lọ́ fún pé okay Pọ̀lọ́ why you not this gbogbo nǹkan mẹ́rin ló yẹ kẹ́ ti rí out of love mi bẹ́ẹ̀. Lady yẹn wá fún mi systematically fún mi ní order pé from the source ní kìnìkan. Mi ilé fẹ́ kí n ṣe ṣáàtì kan lẹ́yìn tí ó lè wà lábẹ́ ṣáàtì kó wà lábẹ́ gbogbo àwọn tó bú mi yẹn because that's what Nigeria used to do. They play with you. They be seen like this and they be killing you. Yorùbá ni wọ́n bí mi sí. So mi mọ̀ yín dáadáa amọ́ra wa. So wọ́n yà fún mi ní kiri yẹn wọ́n ní kiri kan mo wá bèrè kọ̀kọ̀ lọ́wọ́ ẹ̀ pàtó wá rí pé fẹ́ máa emphasize lórí ọ̀rọ̀ yẹn wípé òun kò bá lọ sí Tanzania yẹn àti lọ lálàó gan òun bá lọ sí Tanzania torí òun àti lọ lálàó pé àwọn jọjọ wà ní pé ọ̀rẹ́ ni àwọn pé pàtí bẹ̀rẹ̀ tó sì ṣe ń jọ yẹn pé àwọn jọjọ wà ń bẹ̀ ní kiri kan ìyẹn mi gbogbo nǹkan tí mo dẹ̀ ń ṣe lábẹ́lẹ̀ báyìí I will surprise you compete with me I don't like you anything I don't do competition kò jẹ́ pé mi ní nǹkan tí mo lè fi ṣe but I don't do it kò jẹ́ wọ́n nìkan náà fi ṣe competition tí máa ń drag yín bí mo ṣe ìwà lórí Facebook yìí àwọn èèyàn ló jà mí lólè mi ìdí ìjà yín lólè ẹ should be shame àti pastor àtàwọn ọmọ olórí àtàwọn ọmọ olórí ẹ should be as a celebrity you should be ashamed of yourself you are much like that and then you can will me I will destroy your team if you don't be careful. So far bíbélì wọn sọ fún mi pé gbogbo ìpéjọpọ̀ yín tí ò bá ti ń ṣe ti Ọlọ́run ó lè ó túká. Any of your sin, any of your gathering that is not of God, to relate people to terrorize people, he said it shall be scattered. It
It is written what you are doing. If you don't want your garden to be scattered, you don't do against God. Because I'm not killing people and I'm not stealing from people. You always support evil. Kaba complain pa kirikon. You want to raise that thing and elevate it and promote it so that I'm a kelo warawa ilema kelo waranya at the end of everything. The boy the most we can fish sample for you ni pe. Teba ti le ṣe nǹkan, go and be doing it. Tell ma ṣe, ẹ ma jèrè o le po le ya. Kò tí pọdún méjì. Ó ṣe ní lọ́dún kan ni. Story ọmọ yẹn. Ó dá mi lójú gbogbo ohun tó ṣẹlẹ̀ yẹn tó náà bá ń ṣiṣẹ́ sí wọn ní fún iṣẹ́ mọ́. Bẹ́ẹ̀ ni àtàwọn wọ́n ní kó stop wọn ni, they stop them automatically. So Canadian tí bá jẹ́ pé bóyá ọmọ mi àbí àwa mi ṣe lè sọ story mi fún yín. And gbogbo nǹkan tẹ́ fẹ́ máa direct mi yẹn ẹ máa pé go and work ìwọ kọ́ ló máa sọ time tí máa ṣe fẹ́ fún mi ìwọ kọ́ ló máa sọ nǹkan tó máa ṣẹlẹ̀ nínú ayé mi. Okay, because mo ti ń táyé mi live mo ti live life mi kó tó di pé mo pàdé àwọn èrè kìnnà kan lọ́nà but ṣá ti mọ̀ pé the more you live the more you learn. Life is a teacher. You have been a bad teacher to me at that period, no problem. But God will be the way that she bad to me. Oh no, my bad is no problem. The lady now she started talking that Lola Lawo, oh no, you could not love it. To repay, yeah, she kuni, àti pé kò ti gba passport we, to repay ti gba passport with citizenship. Mo wá wí pé let's say bó ṣe dey stage yẹn. Mo kàn bẹ̀rẹ̀ ni mo excuse me. Lola Lawo is here for the past 10 years, more than 10 years. She been here for long. Pé kò ti gba passport, kò ti gba citizenship. Ó ní ṣe bí after kí n máa dúpẹ́ tèmi nǹkan kan báyìí mo wá dúpẹ́ o. Mo nítorí pé mo ti mọ Lola Lawo ń bí sí ó ti pẹ́. Lola should be going to 10 years or 11 in Canada. Monia, kò tí gba kíní rẹ̀ ó ṣàṣọgbọ́ ẹ̀ because we táwọn míì ti ń sọ̀rọ̀ báyìí. Àwọn náà máa sọ wọ́n fẹ́ máa wò pé àwọn ọmọ celebrity. Àwọn ọ̀gá Lola Lawo ló jẹ́ ọ̀rẹ́ tèmi. Lola Lawo òun àti Ṣadé ò kì í ṣẹgbẹ́. Ṣadé àjọjọ wà ní ṣọ́ọ̀ṣì kan òun pẹ̀lú bí pé I know many of them but mo sọ ní pẹ̀lẹ́nu mi. Tí bá jẹ́ pé mo fẹ́ ṣeré Lola Lawo máa jẹ́ junior sí mi tó bá jẹ́ pé mo fẹ́ ṣe tíátà. Bọ́yẹ́ kọ́ ni mò ń sọ fún yín. Mo dẹ̀ ti ṣe orí ìtàgé rí. Ṣé ti lè rí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí sọ story yẹn àwọn ọba lọ síbẹ̀ ìgbádá ṣé mo ti rántí Lola Lawo. I never remember Lola Lawo. Mi ti ẹ̀dá ń kọ Lola Lawo tó ti wà ní Canada pé Lola Lawo tó fi lọ síbẹ̀. Ṣé mo dárúkọ ẹ̀ sàmì ìdárúkọ ẹ̀ sínú iṣẹ́ òye. But ilé tí wàá pè mí àwọn gbogbo wọn làbá lọ torí pé mi sọ pé mo fẹ́ lọ sí Tanzania ẹ̀ tí ẹ jẹ́ lọ́nú. Mo lè sọ fọ́mọ yẹn torí bá rí pé ó ṣe dáadáa. But mi tún lè bá Iyabo dúró torí pé àwọn kan wà tó jẹ́ pé Iyabo ni wọ́n rí Iyabo bí àwọn èèyàn sì bítà lórí ọ̀rọ̀ Iyabo. Àwọn kan tó sì lo Iyabo náà wọ́n kàn sí gbá score. Iyabo náà máa jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀. Kò sí nǹkan tó ṣe láyé tó ní gbà. Tí mi bá dẹ̀ ti wà dé tí n bá sọ pé Iyabo congratulation ẹ o. But nǹkan báyìí ló kù ló ṣe báyìí. Ó yẹ kó bínú lórí yẹn wá wo bí tí mo ti wá sọ ẹ wá ti wò pé ẹ ti gbé anybody. Esabod ò lè wí lé mi mo sọ bẹ́ẹ̀. Gbogbo èèyàn bó ṣe support Esabod yẹn tí Ọlọ́run ò bá support ẹ. Ọlọ́run ò support ẹ yẹn lẹ́ṣẹ́ rí pé máa flop. Ọ̀rọ̀ tá bá sọ lẹ́ máa padà wá sí junction yẹn round yẹn báyìí. Ibi tí a ti sọ yẹn lẹ́ máa padà wá jẹ. Ọ̀rọ̀ yẹn lẹ́ máa padà wá gbọ́. Torí mo sọ fún yín ìgbà tẹ́ Esabod ń talẹ̀ pé ilẹ̀ yẹn fraud ló bá dé. Àwọn èèyàn from the source báwọn ṣe sọ yẹn òun gbọ́ mi. Àwọn senator ń pè mí àwọn tó ń gbà ní power ń pè mí. But mi ò sọ pé ó jẹ́ orí mi. Níjọba inú ìkọlà àwọn tó power wọ́n power ò pè mí. Wọ́n ò pè mí. Nígbà yẹn wọ́n ń pè mí gan mo ní nọ́mbà oríṣiríṣi lọ́wọ́. Ṣó ti yé mo dẹ̀ sọ wọ́n ní ilẹ̀ yẹn o tó bá gbé wá fẹ́mi kí n má ta torí pé tó bá ti gbogbo yìí ni máa padà pọ̀ torí wá dẹ̀ gbó wà nà ni. Wá padà pọ̀ ni tó bá ti yá. But Esabod ní kó má bàa pọ̀ owó òtítì ẹ̀. Olóṣèlú lóun fẹ́ pe lọ́ọ̀yà ń sìn kan mú àwọn kan. Ilẹ̀ yẹn náà tó bá ní kó lọ gba ilẹ̀ yẹn ṣé ilẹ̀ yẹn tẹ́ kó máa padà wó ilé yín sọ̀nù lọ́la ilẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ní acquisition land majority of it. I'm telling you ọ̀nà máa ló ń gbá he hates people how they are progress he hates it. Gbogbo àwọn celebration náà ló kó sórí ilẹ̀ ńgbà yẹn. Tóyìn Abraham ó ta ilẹ̀ ó fi ṣàbáṣẹ́dọ̀ Iyabo Ojo ó ṣe àbáṣẹ́dọ̀ ilẹ̀ gbogbo ilẹ̀ wọ̀nyí mo wá ń wò pé wọ́n ní wọ́n fẹ́ talẹ̀ Lẹ́kí wọ́n fẹ́ talẹ̀ Ẹ̀pẹ́ mu ní tí ilẹ̀ tó ti tó láti bíi 20 years ago gbogbo ilẹ̀ Ẹ̀pẹ́ yẹn gbogbo ọ̀nà ilẹ̀ tẹ́rí wọ̀nyẹn yàtọ̀ sáwọn kan tó wà nínú lọ́run wọ́n ní wọ́n fẹ́ ta gbogbo bẹ̀rẹ̀ mu ní ilẹ̀ wọn yìí tán ti pẹ́ torí bẹ̀ la wá mo gbé bẹ̀ dáadáa mo gbé lẹ́pẹ́ mo gbé gbogbo ọ̀nà Lẹ́kí gbogbo ọ̀nà bẹ̀ yẹn àrẹ́sẹ̀ pa mi ni. A lot of big company they bought they purchased it a lot of them hold the case tó yẹ pé gbogbo EFCC dá sí tó still gbogbo nǹkan tó ń fowó wọn ṣe. I was telling them that èmi o àwọn tó gbélé fún mi ilẹ̀ fún mi ní Kòròdú àbí ní ọ̀nà kìíní bẹ́ẹ̀ mi ò gbà lọ́wọ́ wọn ní gbogbo ilẹ̀ wọn yẹn tó simply because bàbá Buhari president ń gbà yẹn àtàwọn bọ́ọ̀dù kìíní pé kí Nàìjíríà bá lè settle àti òfin lọ́dẹ̀ fún wọn ní abroad ni. They gave them when they went to the United Nations meeting that order was given that okay
all these things that cause problem in your society. They said these people don't have place to put their cattle and this and that. Okay, allocate for them. Every state lórí because it's sinking in one. Allocate. Wọ́n ṣe gbọ́ kí ni ẹ̀tọ́ dé báyìí. Gbogbo àwọn tó jẹ́ ti Yorùbá side yẹn, especially Iyoyo, Lagos, Ogun State, all of them they came out and they say no, we are not going to allocate for anybody. And meanwhile, gbogbo àwọn màlúù wọ̀nyẹn gbà mí. Yorùbá náà ní ilẹ̀ torí wà sí òun ní màlúù. K1 has màlúù, wàlúù K1 ní. Mo story tó bá sọ pé kí n sọ̀rọ̀, mo lè sọ story wà sí pẹ̀lú àwọn tó dá wàhálà wọn sílẹ̀. I know it tí mo mọ̀ ní. Because mo mọ̀ man kan tó ṣọwọ́ fún mi Ìjẹ̀bú-Òde ńgbà. Mo mọ̀ kan tí wà sí dé, mo mọ̀ kan tán fojú ẹ̀rí ní Ìjẹ̀bú-Òde. Bọ́lá mi want to go back, mo ti sọ rí, wọ́n máa ní Auto Bola máa ń sọ. Ọ̀rọ̀ tí bá sọ confirmato. Ọ̀rọ̀ tí bá sọ, ó lè jẹ́ pé kò dẹ̀ kó sọ public. Bọ́lá yẹ kí n ti sọ. We want to listen to you secretly. They are scaring people away from you. They are trying to barricade you. They are trying to isolate you so that people will not really understand what they are doing. And then you are telling me not to say something in public. Thank you, Tabat is on the public. Go and verify. Go and investigate it. Don't tell me I'm lying. Now let me continue ọ̀rọ̀ Iyabo. Lady Yesha pè mí, ṣe pé mo ń try láti jump into it. So, the way she called me and started saying something, Lola Lao, mo ti kọ́kọ́ rí sense of the pay competition. Why are you telling me if you want to go to Tanzania? I say my own on the media. And if it's a contest, you don't know. If I'm serious, you don't know. But actually, I call my daughter, money. Tó bá dẹ̀ fẹ́ ṣe ìyàwó yẹn o, money tó bá invite me. Money I can be there. Kì í ṣe gbóyè tó bá pèsè party náà ni. Yeah. Mo dẹ̀ lè sọ fún pé I'm coming to your party. Yeah. Mo sọ fún ọmọ mi mo order mo ní aṣọ kan mo ní aṣọ we can actually wear this clothes to party. Nti mo sọ fún ọmọ mi ò joke. But this person, why you call me and now started telling me, Lola Lao said supposed to go there because Lola Lao lost her mother and money after she just after celebrating her birthday. Money why don't we celebrate birthday? The next day the mother died. I asked the question again. You know me, anything about was suspicious. Money she celebrated her birthday yesterday and the next day her mother died. Money why now? Anyway, all of them, Iyabo Ojo, thank God for her life. They actually won't be young. Lola Lao be young. Oh no, she yawo for me. But anyway, it's a good thing. Only just let us be happy for the money. But she saw me, tell me happy. She me happy. One put a big me wa happy. I see pay. She ni mo. She you know. They are now quickly calling me. Telling me that come over. One of fellow Tanzania. Torí pé òun fẹ́ ṣòkú ni owó òṣèlè lọ Tanzania yẹn mọ́ ilé ọlá ìlàwó kò lè lọ nítorí pé òun kọ́ ó lọ sòkú ìyàmú ní ṣé ọdún mélòó náà fẹ́ fi sí òkú ní Nàìjíríà mo nítorí ó ti ṣe bẹ́ẹ̀dẹ̀ láti January àbí báwo ní December kan ló ṣe bẹ́ẹ̀dẹ̀ ni mo ní ọjọ́ yẹn náà nìyá ẹ̀dẹ̀ ti kú ṣé kò lè lọ nígbà yẹn náà ni kò lè lọ ó ní bẹ́ẹ̀ tó kò tí ì passport ẹ̀ Nigeria passport ló sì ń lò that's how I got to know that okay Lola Lao too is fún kò tẹ̀ tí gba passport ẹ̀ lẹ́ńtà bá ń bí ó ní ká máa dúpẹ́ mo titi yín ní kọkìnì kan mo tún dúpẹ́ tèmi o ṣe ti yẹn yẹn but majority of these people tí wọ́n ti ríwèé tí wọ́n ti ríwèé wọn gbà tán gan majority of them wọ́n ti ra lé ìní ìmọ̀ àti ra lé ìmí dẹ̀ máa ra mọ́tò wọ́n ní access náà láti ra wọn kankan but some these wicked people dey just sit down there as àwọn wicked wèrè pastor kan wọ́n máa sọ fún you know what because Ọlọ́run bínú sí òun ò ṣe tí ní kankan ṣe tó o bá níwọ̀ pastor tó bá ń wù ilé mi Ọlọ́run máa bàjọ́ ẹ jẹ́ Ọlọ́run tó pè tó ló pè yẹn wàá sọ kọ́lọ̀ ẹ̀ fún mi tó wá ti yá tó lọ́lọ́ máa bá mi tú ẹ ó máa tú ìjọ ẹ̀ ká ni á dẹ̀ wo ogun tó jọjọ orí ogun ẹ̀yìn á gbé dìde sí ẹ torí èmi nísìnyí mo wá di ọmọ Ísírẹ́lì ẹ̀yin wá di Philistine lórí mi nìyẹn kò dẹ̀ sí ogun tí ó bá ti dìde sí Ísírẹ́lì mi tí ò ní parẹ́ ó máa parẹ́ ni. She started telling me story but wọ́n ti sọ kan tí bá ti rí pé eléyìí ní tòbí query I query her. She was telling me gbogbo ọjọ́ tó rò yẹn ọ̀rọ̀ tí mo ti sọ sórí media wọ́n wá ń try láti put ọ̀rọ̀ ẹnìkan sí mi lẹ́nu ọ̀rọ̀ Lizzy náà a sọ̀rọ̀ Lizzy ó náà ló gbé jáde pé Lizzy yẹn because Esabod fẹ́ kí n bá Lizzy sí afẹ́ mayọ̀ Esabod jẹ́ kórìí ẹ̀ pé madam jẹ́ kórìí ẹ̀ pé ó lè bí mi wọ́n lè fi ọdún méjì àbí mẹ́ta ó lè fi jù mí mo ní kó jẹ́ kórìí ẹ̀ pé leave me alone I don't want to make friends with you simple. The mother of my baby won't come me by. Ṣé ló fún ṣe yẹ̀yẹ́ tẹ́ wọ nílẹ̀ turutu. Ẹ wọ̀ mi lè bá yín ṣe tí bá yín ṣe ẹlẹ́dàá ẹ̀gbọ̀gbọ̀ tó kú yẹ. Bó tẹ̀ jẹ́ kó ṣẹ̀mí kó tó kú ó máa bá mi fà á. Tí bá yín ṣe ẹlẹ́dàá ọmọ mi á jẹ mí níyà tó wà ní Jésù tó fún mi. Mi
It's not a joke. It's a you see, bí mo ṣe sọ pé báwọn èèyàn máa ń ṣe ń wò mí tó pé mo máa ń yára mi ń tètè bínú gan, but I have limits. The day I make up my mind over things, I don't go back to it. Tẹ́ bá rí mi tí bá ṣe ń parí ẹ̀jẹ̀ mbẹ́ mo ò tí ì make up mind mi. Tí bá dẹ̀ fẹ́ make up mind mi, máa rí pé ó difficult for me láti make decision. I will commit it to the hands of God. God will help me. The lady called me and she started talking more competition. But if each time money, tí bá ti sọ̀rọ̀ pé mi ò rówó mi o, school mi o, ọmọ mi ṣe báyìí o, school báyìí o ṣe báyìí fẹ́ mi o, á pè mí pòun ti owó school yẹn gbà yóò báyìí ló ń jẹ. Mo mọ nǹkan tí mo lè ṣe fún yín but mi ò fẹ́ ṣe mi ò ń ṣèkà. Ṣùgbọ́n ẹni tó bá máa tábàlà ní ṣe nǹkan ẹ má béèrè fún ìwọ o. Ẹ má béèrè fún ìwọ kò sẹ́ni tí ò ní percentage of craziness àti wickedness nínú ẹ̀. Wickedness and gbogbo wickedness yìí kò sẹ́ni tí ò ní percentage ẹ̀ lọ́wọ́. Wickedness kò sí every woman being has a percentage of wickedness in them. But please, I'm begging you for God's sake, please let me be. Don't stop calling me and believe that you know me. You can handle me. When I deal with you once, it will affect your status. Lie. If I deal with you, if I want to go deeper into your case, it will affect your status. And I'm not afraid to go to Nigeria. Okay? I'm not. You have tried all your best so far to get good intention in money. Can I believe you can group yourself together? You can fight me, you can bring me down. The Lord will demote all of you. By God's grace. Our ben demotion here, our promoting me. Total me boast. Torí pé ìyà tó bá fi ìyà jẹyàn lójú èèyàn báyìí. You should see things tó bá ṣe fún yàn pé all right. Ẹ máa wò pé lè go right. Kí tó bá ṣe fún yàn tó bá rí bẹ́ẹ̀ nìkan nà. Ẹ máa lẹ́yìn pásọ̀ ìwọ náà máa nà. Eléyìí náà ló ń pásọ̀ ilé rẹ̀ á nà. Àfáà náà ló ń àfáà tún nà. Eléyìí náà ló babalá á nà. Eléyìí náà ló pèsè á nà. Gbogbo yẹn wọ́n sọ ọ̀nà máa bá yín jà. You wicked souls. Then you want to control me that you will become an animal jersey. You can't tell me what to do. I'm allowed to live. Tí bá dàgbà tí mo kú lẹ́nu mi nìkan ni máa dúró síwájú Ọlọ́run fún ara tèmi ni. Báwo láyé yín ṣe kàn mí? Ta lẹ fẹ́ máa gbé lẹ́rú? Ta lẹ fẹ́ máa kó ní state? Ta lẹ máa gbé ní ìgbèkùn? Ìgbà tí ó bá burú fún yàn ẹ máa kọ̀ sílẹ̀ ni. Tó bá rí nǹkan kan ẹ máa bìrì pé fẹ́ jèrè ẹ̀. Ìkànnì tó bá ti ṣe dáadáa fún mi ò lè jèrè mi o. Ní Joshua yìí tó bá gbé kó fẹ́ ṣe lóògùn ṣọ. Ọlọ́run máa bá mi bùfọ́ dúnú ẹ̀. Kò ní ṣe fún ẹ. You don't do it to me ò lè jèrè mi. Torí gbogbo bí tí mo bá ṣe sí gan ní jẹ́ kí èèyàn tó ṣiṣẹ́ kó jèrè. Ẹ̀yin á fẹ́ máa jèrè lérè kiri. Ẹ máa lẹ́yìn olórí burúkú kan. Ẹ máa ní kó máa fi ẹni tó bẹ́ẹ̀ kọ̀. If I want to let me tell you, it's not all pastors that are pastors. There are a lot of terrorists are in pastors. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. A lot of pastors are terrorists. Ní Nàìjíríà ẹ ti rí pásọ̀ tó gbé ìbọn náà wọnú ṣọ́ọ̀ṣì kì í ṣe pé lọ gbé bá àwọn tán ló ń bá wọn jà nù gbé o. Ó gbé wá lẹ́nìkan jẹun lówó gbé ìbọn AK-47 ó gbé wọnú ṣọ́ọ̀ṣì. Orí Facebook láti rí. Please let me be. I'm warning you because àwọn náà tó lára àwọn tó ń lo Iyabo Ojo náà wà bẹ́ẹ̀. I am a Christian. Ó ti yé. Christian tó yanrantí ni mí. Wọ́n bá bí mi sí wo. Wọ́n bá bí mi sí ẹmọ àwọn tí ó dáa jù ní àtijẹ́ onígbàgbọ́ àwọn tó bí sílé pagans tí wọ́n náà gbà tán náà gbòòrò wọ́n ti rí tán kò ń ṣe ẹ̀yìn tẹ́ máa sọ pé I'm a child of pastor àwọn pastor tó lájẹ tó lémèrè pastor tó ń jàgbé pastor tó ń pààyàn pastor tó ń jalè tó máa ṣàbìlù ti family oní family tó máa ní kíyàwó kú àbí kọ́kọ́ kú kó ba lè gba property ẹ̀ ṣé pastor nìyẹn and you be boast of that you a criminal. Cover your face. These are what you alone to cover face. You are a criminal in society. Cover your face. Be ashamed of yourself once. The lady was calling me, start telling story. She was just like warning me. But then she told us that she tag me Iyabo Ojo at Omo Iyabo Ojo. Money pictures mo le fi mock yin. Iyabo Ojo destroy Mohbad. All destroy Wunmi for a son, for a daughter to be okay. What are you telling me? Tell your boss súnmọ́ mi, tí ìkọ̀kọ̀ bá ṣe mí, tó jẹ́ pé ìgbésí ayé tó dànù mò ń live. Tó wá ṣe tó, ó wá fẹ́ kọ́ ọmọ tí ó wá ń ṣe pé èèyàn máa ń tẹríba fọ́kọ kó ṣe sọ fáwọn
queen of the olóhùn queen mother kò ṣe sọ àwọn post tó ń kó kiri tí Ìyábọ̀ ń kó kiri àwọn èmèrè àtàjẹ́ tó ń kó kiri kò ṣe sọ fún mi pé wọ́n máa ń tẹríba fọ́kùnrin ni o wọ́n máa ń ṣe dáadáa ni o ẹni ṣaṣẹ́wó ẹni ṣe báyìí o òun lè mọ tiẹ̀ ní ajá tó mọ ọmọ tiẹ̀ ń fún lọ́mú tó wá bá yé ọmọ lọ́mọ jẹ́ Ìyábọ̀ Òjó tell all these people àtẹ̀yìn pastor yẹn ẹ̀sùn kò lórí platform mi yóò lè bá yé mi jẹ́ ìwọ́n tó bá dọ́fẹ́ bá yé mi jẹ́ yé máa bàjẹ́ bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ pé billions ọlọ́run máa bá yé mi jẹ́ he has no respect of anybody.